wọ́n ní Yorùbá ló lọ́gbọ́n, Yorùbá ló lédè, Yorùbá ló làṣà, Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká fa kò mú òkun ẹ̀yọ. Yorùbá náà ló ní ewé, àwa la légbò. Eléyìí tí a fi ń ṣe ìtọ́jú ara wa nínú àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá, òun náà ni ohun tí à ń pè ní iṣẹ́ ìṣègùn ló wà. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló máa ń dààmú àwọn èèyàn lóríṣiríṣi tó sì jẹ́ wípé àwọn tí wọ́n ń bá wa wá ojútùú sí àwọn àìsàn wọ̀nyẹn, àwọn náà ni oníṣègùn òyìnbó àti àwọn oníṣègùn ìbílẹ̀. Kó tó di pé òyìnbó dé, wọ́n ní ká tó ṣòòṣà òun la ti ń ṣòòṣà. Kó tó di pé àwọn òyìnbó dé, ó ní àwọn bàbá wa, àwọn ìyá wa ni wọ́n ti ń ṣe ìwòsàn fúnra ara wọn láàrin ara wọn nípa lílo ewé àti egbò láti fi ṣe àwòtán àwọn àìsàn eléyìí tó bá yọjú sí àgọ́ ara wọn tàbí ara àwọn ènìyàn wọn, ìyẹn ní ayé àwọn bàbá wa láyé àtijọ́. Ìdí nìyí tí àwa ti wá iléeṣẹ́ Atẹnujọ communication, iléeṣẹ́ Atẹnujọ TV, tí àwa fi wá ṣe ìwádìí lọ́dọ̀ àwọn ọ̀mọ̀ràn tó mọ oyún ìgbín nínú ìkarahun, tí wọ́n mọ̀ nípa tewétegbò, nípa lílò rẹ̀ láti fi ṣe ìwòsàn fún ẹni tí àìsàn onírúurú eléyìí tí ó bá ń ṣe, láì jẹ́ pé a dààmú kiri tàbí lọ ná owó ribiribi níbi tí kò ti yẹ ká ná. Èyí ni a fi wá láti wá ṣe ìwádìí lọ́wọ́ bàbá wa tó jẹ́ oníṣègùn òyìnbó, oníṣègùn ìbílẹ̀. Ẹ bá wa dárúkọ yín kí wọ́n gbọ́. Orúkọ mi ni Adigun Akeem. Adigun Akeem. Oníṣègùn ìbílẹ̀ ni wọ́n, bàbá wa tí ẹ̀ ń wò yìí, oníṣègùn ìbílẹ̀ ni wọ́n, tí wọ́n mọ̀ nípa lílo ewé àti egbò láti fi tọ́jú àwọn àìsàn eléyìí tó bá yọjú sí àgọ́ ara àwọn ènìyàn. Ìwádìí lóríṣiríṣi, ìfọ̀rọ̀wérọ̀ a ó ṣe pẹ̀lú wọn. Ẹ̀yin ẹ sáà máa bá wa bọ̀, ẹ máa tẹ̀lé wa. Ẹ lè bá wa share rẹ̀, bá wa like ẹ̀, torí wọ́n ní ọmọ Yorùbá àtàtà a ò gbọ́dọ̀ yọwọ́ kílà ń kó ewé àti egbò kúrò lára lílò wa. Gbogbo ẹni tó bá fẹ́ràn ẹ̀mí gígùn àti àlàáfíà tó bá péye, lílò ewé àti egbò ó ṣe pàtàkì, yàtọ̀ fún ká máa kó kẹ́míkà, ká máa kó jẹ èyí tí wọn ò ṣe lójú wa, ká máa kó jẹ. A ò sọ pé ìṣègùn òyìnbó ò dáa o, ó dára, ṣùgbọ́n báwo ni àwọn bàbá wa ṣe lo ewé àti egbò tí ẹ̀mí wọn fi gùn, tí wọ́n fi pẹ́ láyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá à ń wí ni wọ́n lo 90 years, 100 years láyé, tí wọ́n sì ń rìn kiri. Wọ́n ń rìn kiri nìkan kọ́, wọ́n tún ń ṣe ọkọ láya, wọ́n tún ń ṣe lọ́kọ lóbìnrin nípa pé lílo ewé àti egbò. Ṣùgbọ́n wọ́n ní ohun tí àgbàlagbà fi ń jẹ̀kọ, abẹ́ ewé ni wọ́n fi sí. Ìyẹn ni àwa ti wá pé òkè, ẹ̀yin bàbá wa o, ibi tẹ́ ẹ fi sí lábẹ́ ewé yẹn, ẹ fi hàn àwa tá a jẹ́ ọmọ yín lára àwọn tó jẹ́ oníṣègùn ìbílẹ̀, tí wọ́n tún jẹ́ ọmọ fún oníṣègùn ìbílẹ̀. Àwọn ẹni tí àwa báyìí, iṣẹ́ tí wọ́n ní ọ̀dọ̀ wọn nínú ìran tiwọn ó ní ìṣègùn ìbílẹ̀, látòrí bàbá tó fi dé orí bàbá tó fi dé orí àwọn gangan tí wọ́n jókòó kalẹ̀ yìí. Iṣẹ́ àjogúnbá ó ní ìṣègùn ìbílẹ̀ ní ọ̀dọ̀ bàbá wa Adigun tí ẹ̀ ń wò ní ojú ìwòran yìí. Ọ̀rọ̀ pọ̀ o, a ṣẹ̀ṣẹ̀ fẹ́ sísọ lójú ẹ̀ ni. Kí ni ìyàtọ̀ láàrin ìṣègùn ìbílẹ̀ àti ìṣègùn òyìnbó? Ẹ bá wa ṣe àdáyanrí ẹ̀, ìṣègùn ìbílẹ̀ o àti ti ìṣègùn ti ìgbàlódé ti olóyìnbó. Ìṣègùn ìbílẹ̀, a máa wú egbò, a máa já ewé, a máa wá àlùbọ́sà eléwé, a máa wá irú, a máa wá tàjọ̀sì, a máa dàlú, a máa gún gbogbo ẹ̀ papọ̀, a máa sọ di àgúnmu. Bí nǹkan bá ń ṣèyàn, ó níṣẹ́ tó ṣe. Oríṣiríṣi àwọn egbòogi ló wà, oríṣiríṣi egbòogi ó wà, oníkálukú ló lórúkọ tiẹ̀ lọ́tọ̀. Bí igi ayùn ṣe wà, bẹ́ẹ̀ ni èpo gbà
èpo ọ̀gàn o, igi ẹ̀rù, egbò àìdán, gbogbo ẹ̀ ló wà lóríṣiríṣiríṣiríṣi, igi wà lóríṣiríṣiríṣi, kálukú lọ́dẹ̀ níṣẹ́ tó ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ oníkálukú. Tá a bá dẹ̀ ti wá oríṣi pé bóyá inú nírun wọn o, bóyá orí ní ń fọ́ ẹ o, kò sí èyí tí ò ní agbóhun ẹ̀ nínú. Bó ṣe inú ara nìkan ti ń dọ̀ láàmú, gbogbo ń ṣe ń wà tó yẹ pé kò sí nǹkan tó ní kọ́ máa ṣe ọ́, tàbá tí ọba ti lò tí ó sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ìṣègùn ìbílẹ̀ ǹjẹ́ ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wípé ẹni tó bá ń ṣẹ̀sìn báyìí o ní ò gbọ́dọ̀ lo nǹkan ìbílẹ̀, ẹni tó bá ń ṣẹ̀sìn báyìí o tàbí ó gbọ́dọ̀ ní ẹ̀sìn tí ẹni tí ó ń ṣe ìṣègùn ìbílẹ̀ tàbí ẹni tó fẹ́ máa lò tó gbọ́dọ̀ ṣe? Ẹ̀sìn ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nǹkan ìbílẹ̀ ní ṣíṣe àbí ní lílò. Kò sí, Ọlọ́run dá ewé, ó dá egbò fún wúlò ara wa ni. Kò sí nǹkan tọ́lọ́run fẹ́ lò nínú ẹ̀, Ọlọ́run dá fún àǹfààní ara wa ni. Bó ní kálukú bá dẹ̀ ṣe mọ̀ wúlò ẹ̀sìn ni ó ṣe máa lò sí. Ó túmọ̀ sí wípé bí èèyàn bá fẹ́ lo ìṣègùn oògùn ìbílẹ̀, kò túmọ̀ sí wípé ẹni náà gbọ́dọ̀ jẹ́ babaláwo tàbí kó jẹ́ onífá. Kò ní ìdí kó jẹ́ anything, kò sẹ́ni tí ò lè lò ó. Torí pé Ọlọ́run dá gbogbo nǹkan yẹn, ó dá fún wúlò ara wa ni. Torí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí ni wípé ẹni yòówù tó bá ti ń lo oògùn ìbílẹ̀ tàbí tó bá ti ń ṣe ìṣègùn ìbílẹ̀, wọ́n á ní irú onítọ̀hún wípé ó gbọ́dọ̀ jẹ́ bóyá aláwo tàbí onífá tàbí ẹni tí kò nígbàgbọ́ nínú Ọlọ́run rárá. Ṣé eléyìí rí bẹ́ẹ̀? Kò rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo bàbá wa yìí ní ojú ìwòran yín, tí ẹ̀ ń wò wọ́n ní orí ìjókòó, ìdí iṣẹ́ wọn ò ní wọ́n wà, níbi tí wọ́n ti máa ń ṣe iṣẹ́ ìṣègùn, tí wọ́n ti ń dá àwọn ènìyàn lóhùn, tí wọ́n ti ń fún àwọn èèyàn ní àwọn oògùn ìbílẹ̀ láti fi ṣe ìtọ́jú ara wọn. Ẹni yòówù tí tó bá ní àìsàn nínú àgọ́ ara rẹ̀, kó má wo pé kó má fi tẹ̀sìn sí, kó nítọ̀hún kó tètè pakítí mọ́ra, kó wá oníṣègùn tí yóò bá ṣe àwòtán àìsàn tó bá ń ṣe. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu wọn o. Wọ́n ní ìlera lọ́rọ̀, àlàáfíà sì ní àgbà ohun gbogbo. Bá a lówó tá a lọ́lá tá a káàṣẹ̀, tí ò bá sí àlàáfíà lára onítọ̀hún, asán bá ń sá ni. Ìdí nìyí tí a ò fi gbọ́dọ̀ fi àlàáfíà ara wa, a ò gbọ́dọ̀ fi tàfàlà. Tí ó bá sì rí báyìí, àwọn ọ̀mọ̀ràn tọmọ oyún ògbé nínú ìkarahun, àwọn ni èèyàn gbọ́dọ̀ wá lọ. Irú àwọn tó jẹ́ oníṣègùn ìbílẹ̀. Ẹ má jẹ́ ká rò wípé ẹ̀sìn mi kò fààyè gba kí n lo oògùn ìbílẹ̀. Kò rí bẹ́ẹ̀ o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní Olódùmarè dá ewé, ó dá egbò lóríṣiríṣi láti fi máa ṣe ìwòtán àìsàn tó bá yọjú sí àgọ́ ara wa, gẹ́gẹ́ bí àwọn bàbá wa bí wọ́n ṣe ń lò ó láyé àtijọ́. Iṣẹ́ ìṣègùn ìbílẹ̀, bàbá wa Àdìgún, jẹ́ ẹ̀kọ́ ni àbí ẹ jogúnbá? Mo jogúnbá lọ bàbá mi ni. Bàbá mi náà jogúnbá lọ bàbá ẹ̀ ni. Ìran wa nǹkan ṣe agbọ́júbà lọ́wọ́ bàbá wa ni. Gbogbo ìran wa nǹkan máa ṣe lélẹ̀. Ìṣègùn ìbílẹ̀ ni wọ́n ṣe ní ọ̀dọ̀ yín. Bàbá tó bí ìyá mi náà ṣe tó ń ṣe lélẹ̀. A jẹ́ pé ìṣègùn ìbílẹ̀ ó mọ̀ dìran mọ̀ nìyẹn. Ǹjẹ́ àwọn ọmọ tí ń náà ńkọ́? Ọmọ mi náà fojú sí. Bí ó bá sí nílé, wọ́n dáyàn lóhùn. Wọ́n dáyàn lóhùn bẹ́ẹ̀ bá sí nílé. Ọ̀dà Ọlọ́run a máa jú yín sí o. A máa jú yín sí o. Ẹni tójú lẹ̀ mọ́lẹ̀ o. Ẹni sí oògùn ṣe fún àwọn èèyàn. Ẹ bá wa sọ̀rọ̀ púpọ̀ lẹ́ni ìwà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. So àwọn ìwádìí wà tí a fẹ́ ṣe láti ẹnu yín. Ṣùgbọ́n a kọ́kọ́ fẹ́ kí ẹ̀yin tí ẹ̀ ń wò wá àbí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ wípé ẹni tí à ń sọ nípa èyí kì í sí pé a kàn déédéé lọ mẹ́nìkan wà
pé kọ́ wa bá wa mọ́ wa dáhùn ìbéèrè. Ìdí nìyí tó jẹ́ pé inú ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ gangan ibẹ̀ ni a ti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí yìí, láti lọ bẹ̀rẹ̀ ìwádìí pé kí ẹ̀yin náà ó wò ibi tí wọ́n ti ń ṣiṣẹ́, tí wọ́n ti ń dá àwọn ènìyàn lóhùn kẹ́ lè bá mọ̀ wípé oníṣègùn ìbílẹ̀ ni wọ́n. Wọ́n ní ata kéré ló fi ń sọkọ ojú, àwọn bàbá wa náà sọ bẹ́ẹ̀ tó ṣe bí òwe fún bàbá wa. Ẹ má fi ojú kékeré wò pé tí bàbá yìí náà ni àgbàlagbà. Gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi, ọmọ bàbá wa Adigun Akeem yìí, òun ló jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn yìí, tó jẹ́ wípé ó dúró tì wọ́n débi pé ó mọ̀ nípa iṣẹ́ yẹn, nígbà jẹ́ pé inú ẹ̀ gan-an náà ti ẹ̀ bí sí. He's a graduate, ó ti kàwé gboyè jáde, ṣùgbọ́n síbẹ̀ ó sì dúró tì wọ́n láti mọ̀ bí wọ́n bá ti ń ṣe ewé àti egbò yìí, wọ́n jọ ń ṣe ni. Kò túmọ̀ sí pé kò mọ̀wé o, kò túmọ̀ sí pé kò sì ní padà fi iṣẹ́ tó lọ sí yunifásitì yẹn pé kò ní fi ṣiṣẹ́ ṣe o. Ṣùgbọ́n ẹnu oníkàn òun láti gbọ́ pọ̀n, á dárúkọ rẹ̀ fún wa, á sì sọ ìdí pàtàkì gangan tó jẹ́ kí òun dúró ti bàbá àti èròǹgbà òun lọ́jọ́ iwájú níbi tí òun lọ lórí ìṣègùn ìbílẹ̀. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Orúkọ tèmi ni Adigun Kudus Ọmọ́táyọ̀, tí mo jẹ́ ọmọ bíbí inú Adigun Akeem. Ewé àti egbò ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbésí ayé torí Ọlọ́run dá fún ìwúlò wa ni, torí kí ó lè máa wúlò fún wa lọ́lọ́run ṣe dá. Ìdí pàtàkì tó jẹ́ kí n ṣe wà lọ́dọ̀ bàbá mi di ìwòye ni pé mo fẹ́ kí n túbọ̀ nímọ̀ nípa iṣẹ́ yẹn. Lótìtọ́ mo ti mọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n èèyàn kì í mọ̀ nǹkan tán, ó máa níbi tí èèyàn máa mọ̀ kọ́ dé, máa mọ̀ pé ó ti mọ̀ dé ibi tó lápẹẹrẹ. So tí mo bá ti mọ̀, kò pọn dandan pé mo fi ṣiṣẹ́ ṣe, mo lè fi ṣe àwọn tí ó bá wà, àwọn tó jẹ́ ọmọ mi àbí àwọn tí ó bá wà ní àyíká mi, mo lè fi ṣe wọ́n láǹfààní. So ìdí pàtàkì tó jẹ́ kí n ṣe wà lọ́dọ̀ wọn nìyẹn. Bí àpẹẹrẹ nígbà tí mo ṣe wà ní 300 level, ó ní cosmate mi kan kò mọ irú èèyàn tí mo jẹ́, so à ń fọ̀rọ̀ jomi tọrọ ọ̀rọ̀, ló máa sọ pé nǹkan oṣù wọn ò máa tí ì rí láti bí ọdún méjì. Kí ló ṣẹlẹ̀? Láì ṣe pé àgbàlagbà ni ọmọ bí 20 something years old, á rìn kò ṣe mọ́, ó dẹ̀ dákẹ́. Olóhùn náà gbìyànjú, máa ní ṣé onígbàgbọ́ tí bá fún ọ ní nǹkan lò, ṣé onígbàgbọ́ orúkọ owó mi? Ó ní irú àwàdà ọmọ ń ṣe. Mo ní tó bá jẹ́ àwàdà, ìwọ tẹ̀ kọ́kọ́ nígbàgbọ́ náà. Mo ṣe wá ṣàlàyé tí mo ṣe jẹ́ fún, wá ní pé okay, máa ní kó lè bá a mọ̀ pé ògùn wà, ó dẹ̀ ń jẹ́ bí tàtijọ́, pé mi ò ní gba tọ́rọ̀ àbí sísì lọ́wọ́ ẹ̀, pé kó fi gbogbo ẹ̀ dá mi. Tí mo ṣe dé ilé láti skul lọ́jọ́ yẹn ni mo ṣàlàyé fún mi pé báyìí ó dẹ̀ sọ àwọn nǹkan tí máa lò. Mo lọ sọ́jà, mo ra gbogbo pẹ̀lú ẹ̀, mo gbé lọ skul, mo yẹ gbé fún. Mo sọ fún pé ó pẹ́ jù láàrin ọ̀sẹ̀ méjì, nǹkan oṣù tó ti dúró láti bí ọdún méjì yẹn ó máa rí. Mo dẹ̀ fún ní pé kó pẹ̀lú ìgbàgbọ́ pé tí ìgbàgbọ́ bá ti rọ̀ mọ́, ó máa bá lára mu. Bí eré bẹ́ẹ̀ wàdà, ó lo ọ̀sẹ̀ kejì jálẹ̀ tí ó fi rí nǹkan oṣù ẹ̀. Bó ṣe pè mí lẹ́yìn pé Kùdùsù nǹkan tó máa fún mi ó máa ṣiṣẹ́, pé àmọ́ ní àdúpẹ́ fọlọ́run pé mo fún ẹ ní nǹkan, ìgbàgbọ́ ẹ̀dọ́ ẹ̀rọ mọ́, Ọlọ́run dẹ̀ jẹ́ kó bá ẹ ní ara mu. Tó bá jẹ́ pé tí mo ṣe wà ní ọ̀dọ̀ wọn, mi ò nímọ̀ nípa àbí mi ò ewé àti egbò àti oògùn òyìnbó ó wọnú ara wọn ni, ó dẹ̀ ṣiṣẹ́ fúnra wọn ni. Méjèèjì náà ni ó máa ń ran àwọn lọ́wọ́. Àárẹ̀ àwọn oògùn míì tó jẹ́ pé oògùn òyìnbó ò ní tán, ó kàn máa relieve ẹ ni. Ṣùgbọ́n àwọn oògùn míì bá tẹ́ pé tá bá lo oògùn ìbílẹ̀ fún, ó máa tán pátápátá tí onítọ̀hún ò ní gbúrú ẹ̀ mọ́. Lápẹẹrẹ ọ́sà ti ṣe mí rí, mo lo oògùn òyìnbó, ó relieve mi ni. Ṣùgbọ́n nígbà tí mo lo oògùn ìbílẹ̀, àtìgbà náà mi ò gbúrú ẹ̀ mọ́. So méjèèjì ló ran àwọn lọ́wọ́ nípa fífi ṣiṣẹ́ ṣe.
ó possible kò dẹ̀ tún possible tí mo bá tẹ̀ fi ṣiṣẹ́ ṣe mo ti mọ̀ mo dẹ̀ máa fi ṣe àǹfààní fún gbogbo àwọn tí ó bá wà ní àgbègbè mi àti ọmọ tí mo bá bí òun náà dẹ̀ ó gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ẹ̀ kò ṣe pọn ọ̀rọ̀ bí kò fi ṣiṣẹ́ ṣe. ewé àtegbò ó wà ó dẹ̀ ń ṣiṣẹ́ bí wọ́n ṣe ń lò láyé àtijọ́ ìyẹn tí èèyàn bá lò ní bó ṣe yẹ kí èèyàn lò. mo máa rọ àwọn akẹgbẹ́ mi pé kó má fi ojú tẹ́ńbẹ́lú àbí yẹpẹrẹ oògùn ìbílẹ̀ mọ́. èèyàn jẹ́ mùsùlùmí èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí mùsùlùmí ni mí ṣùgbọ́n ọlọ́run sọ pé kí a má fi ewé àti egbò wo ìwòsàn ara torí ìwúlò kó lè wúlò fún wa náà ni ọlọ́run ṣe dá fún wa. so màá rọ̀ wọ́n kí wọ́n má fojú tẹ́ńbẹ́lú oògùn ìbílẹ̀. tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ nínú àwọn akẹgbẹ́ mi ibi tí mo bá ti dúró níbi ti tàlàáfíà àti ti jí pépé ọ̀pọ̀ nínú wọn ò lè dúró bẹ́ẹ̀ torí kí ni nǹkan tí mò ń lò ní fi ìwòsàn àwọn ò lò. àwọn oògùn òyìnbó mi tẹ́lẹ̀ wà tẹ́lẹ̀ pé tó bá lò ó máa ṣàkóbá fún ara ẹ̀ bí àwọn oògùn olóró ẹ̀ tí èèyàn bá lò ó máa ṣàkóbá fún àgọ́ ara ẹ̀ bọ ìbílẹ̀ bí ara ń ròyìn sìn ó mú oògùn ìbílẹ̀ ó lò ara ẹ̀ máa jí pépé ó máa ṣiṣẹ́ tó ṣe kó ṣiṣẹ́ bọ àwọn oògùn olóró mi ó máa ń fa àkóbá fún ara ó máa ṣiṣẹ́ ní àsìkò tó yẹ kó ṣiṣẹ́ yẹn bọ̀ ó máa fa àkóbá fún ara tẹ́yìn pé tó bá di ẹ̀yìn wọ́ọ̀la ó máa padà di nǹkan tó máa ṣàkóbá fún àlàáfíà ẹ̀ tí o fi ní gbádùn ìgbésí ayé ẹ̀ mọ́. so màá rọ̀ wọ́n pé kọ́ máa lo ewé àti egbò torí kò ní effect aburú fún ara wa nísìn àti lẹ́yìn wa ọ̀la. àwọn kan àbáwá tá a lò mọ́ tá a pàtì tá a kọ̀tì tá a lò mọ́ ó ń fìyà jẹ wá. láyé ìgbà kan tóbìnrin bá ti wà ní oyún tí ó fi bímọ lónìí nǹkan tí wọ́n máa fún un lò ó lágbo tí wọ́n máa lò ìdí máa wà lójú àgbo báyìí láwọn ìyá wa wọ́n ó fi abọ́ re lójú báyìí wọ́n dẹ̀ bù wọ́n dẹ̀ mú tọmọ yẹn tọ́ba tásìkò tán fẹ́ bímọ ẹ bẹ́ẹ̀ egun ọmọ yẹn máa le wọ́n ṣe wẹ́ẹ́ tí ọmọ ké tatata ni ọmọ mi tán bá bí nísìn wọ́n máa fún lábàtẹ́ mẹ́rin kó tó ké kọmọ yẹn tó ké torí pé gbogbo àwọn nǹkan tá a pa tì í náà ló ń fìyà jẹ wá. láyé ìgbà kan tẹ́yìn bá bímọ wọn á ní pé owó la bí ní tọ́jú ẹ̀pọ̀ pẹ́sàn ni wọ́n ṣe ní ìsìn wọn tiẹ̀ di oníyì mọ́. ọjọ́ wo tí mo lọ sí hospital tí mo rá àwọn tán fẹ́ sọ pẹ́sàn fún wọn fẹ́ tó 15 tán tó pọ́n tán fẹ́ ṣẹ́ fún lẹ́yìn ilé mi ní irúṣẹ́ wo wọ́n fẹ́ operate wọn kí ló dé wọn lè dọ́mọ bí ni wọ́n ní tọ́ láyé ń sìn nìyẹn ọlọ́run jẹ́ kí ìran tàwa ẹ̀ ṣe irú ẹ̀ o. so torí pé láti ilẹ̀ làwọn àbá wa ti fi gba àwọn nǹkan yẹn yé wa tá a sì ń lò ewé àtegbò táwọn àbá wa ti fi hàn wá bọ́n ṣe máa ń lò tá a sì ń lò pẹ̀lú ògo ọlọ́run bá a sì ń lò ọlọ́dẹ ń fàṣẹ sí ọdẹ ń rí bẹ́ẹ̀. ewé dà. ewé rè. egbò dà. egbò ló wà nídìí ẹ̀. ló wà nísàlẹ̀ nídìí ẹ̀. náà sọ pé ewé lè gbò egbò léwé. egbò rélé ewé orí ẹ̀ lélẹ̀ yìí. ntẹ́gbò ń ṣe ọ̀tọ̀ ntẹ́wé orí ẹ̀ yẹn ń ṣe ọ̀tọ̀. eléyìí ńkọ́ èpo igi lélẹ̀. èpo nìyẹn àtewé àtegbò. àtewé àtegbò àti èpo ní ọ̀la fi ń ṣèwòsàn ajáwé orí rẹ̀ á tún pa èpo ara ẹ̀ á tún wá egbò rẹ̀. sẹ́rí bàbá wa tún ní á ní àwọn ò tiẹ̀ fi mọ síbì kan á ní ọmọ àwọn kankan ó lọ sí nurse ó lọ sí school of nurse ló wà báyìí òun náà fún rẹ̀ òun náà mọ̀ ń pa ewé àti egbò gbogbo wọn náà jọ ń bá wa já ewé náà jọ ń wá egbò látẹ̀kọ́ ń ṣiṣẹ́ lọ́wọ́ ni bẹ̀tí nísìnyí ọjọ́ náà bá yín sọ̀rọ̀ ọjọ́ ìkúlẹ̀ gbẹ̀rọ. orúkọ mi ni Àdìgúnà Fisat. dádì mi tí wọ́n jókòó sí bíbá ni wọ́n mú mi lọ sí ìdí iṣẹ́ nurse láti lọ kọ́ iṣẹ́ nurse. ọ̀gá mi náà dẹ̀ jẹ́ èèyàn tó máa ń yí ọwọ́ padà tó ń ṣe iṣẹ́ egbò àti ewé àtegbò. so
most time tá a bá fẹ́ ṣiṣẹ́ báyẹn nǹkan tí ò bá yé mi níbi iṣẹ́ mo máa ń béèrè lọ́wọ́ wọn lé eléyìí tí ó bá dẹ̀ rọ́gà mi náà lójú àwọn náà ni wọ́n máa ń pè. ìyẹn nípa ìlànà ewé àti egbò nípa ìlànà ewé àtẹ̀gbò so mo kúndùn iṣẹ́ púpọ̀ torí pé ó yára ṣiṣẹ́ ju ìbílẹ̀ ju oògùn òyìnbó lọ oògùn òyìnbó náà ń ṣiṣẹ́ o ṣùgbọ́n ó máa ń pẹ́ kí oògùn òyìnbó tó ṣiṣẹ́ ju ewé àtẹ̀gbò tó bá lò láàárọ̀ within 2 or 3 hours ó ti rí iṣẹ́ nǹkan tó ń wá kíákíá bọ̀ àwọn oògùn míì wà ṣé ìtàn ti capsule tẹ́ pé ó sì máa lo 6 good hours kó tó dissolve nínú ara so oògùn òyìnbó jẹ́ oògùn tẹ́ pé kò ṣe pé a lè lò bọ̀ ó níbi tó ṣiṣẹ́ mọ́ ewé àti egbò jẹ́ nǹkan tó máa ń ṣiṣẹ́ kíákíá kò dẹ̀ sí nǹkan tí ó lè ṣe màá gba àwọn tó jẹ́ ẹgbẹ́ mi àwọn akójú mi tó jẹ́ age mate mi ní ìyànjú pé tán bá lẹ́ni tó ń ṣe nínú fámìlì kán má torí pé bóyá kinní dádì wa kinní kan ni wọ́n ń ṣe kán jọ kí wọ́n fojú sí torí ọjọ́ ọ̀la torí ó máa wúlò fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti lérò cause àìmọye nǹkan míì tí mo lérò pé tí mo bá fẹ́ ṣiṣẹ́ yìí tí mo dẹ̀ ti lògùn òyìnbó fẹ́ nìyẹn tí mo bá rí i pé kò ṣiṣẹ́ mo lè wá ewé 2 mẹ́ta kí n ṣe papọ̀ kọ́lọ́n dẹ̀ bá mi ṣe ó dẹ̀ máa ṣiṣẹ́ fẹ́ nìyẹn tó bá dẹ̀ ti ṣe kò sí kan tí mo fẹ́ fògùn òyìnbó ṣe mọ́ a máa pa yẹn ti for the main time ni. sẹ́rí ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn òrìṣà tá a bá fẹ́ kó parẹ́ ó ní a ò kí ń lé ọmọdé kúrò ńbẹ̀ ẹ rí i pé bàbá yìí wọ́n kọ́lé wọ́n ní káà wọ́n ní ilé wọn la wà yìí ní personal house wọn ò rẹ́ǹtì ilé wọn la wà kọ́lé 2 mẹ́ta nídìí iṣẹ́ ìṣègùn yìí ni látara pé wọ́n fojú sí láti ọ̀dọ̀ bàbá tó bí bàbá wọn fojú sí láti ọ̀dọ̀ bàbá rẹ̀ àwọn náà fojú láti ọ̀dọ̀ bàbá wọn àwọn náà wá ní pẹ̀lú gbogbo táwọn gbèsè owó ìṣègùn náà fi ń tọ́ àwọn ọmọ ẹ̀ ní school àti tó jẹ́ graduate àti tó jẹ́ undergraduate owó ìṣègùn làwọn fi ń tọ́ wọn wọ́n sì fi ojú wọn mọ̀ wípé ẹ̀yin náà ẹ lọ mọ̀ nípa ẹ̀ torí ọjọ́ iwájú kan náà lè sọ ní inú ìtàn wọn wípé àwọn kọ́ látọ̀dọ̀ bàbá àwọn tó ń jẹ́ Akeem Adigun lọ́jọ́ iwájú èyí tó jẹ́ ọkùnrin ó lọ kọ́ iṣẹ́ dókítọ̀ ní yunifásitì ó lọ kọ́ nípa ìṣègùn òyìnbó èyí tó jẹ́ obìnrin ọkùnrin tí bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rẹ̀ èyí tó jẹ́ obìnrin òun náà lọ kọ́ iṣẹ́ ó fẹ́ lọ sí school of nursing nísìnyí ó ti ṣiṣẹ́ ní secondary school òun practically òun kọ́ṣẹ́ nurse wípé òun fẹ́ lọ ṣiṣẹ́ nurse ìyẹn ní school ó máa fi ṣiṣẹ́ sí i tó túmọ̀ sí pé ó máa fi ṣiṣẹ́ sí i ẹ wá gbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé kí ìṣègùn òyìnbó ìṣègùn ìbílẹ̀ kó tún lè ran òun lọ́wọ́ lọ́jọ́ iwájú nígbà tó ń bá ń ṣiṣẹ́ yẹn pé ó ní second thought lórí ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ ó ti èrò ẹ̀ ti pé méjì wípé àìmọ̀ tó ń bá ṣiṣẹ́ òun ò fẹ́ ṣàṣetì bí wọ́n gbé lọ sọ́dọ̀ lágbájá àwọn òrìṣẹ́ kò sí tó jọ kò ń ṣiṣẹ́ ńlá gbòyìnbó kò ṣiṣẹ́ yẹn òun máa mú ti bàbá òun kọ́ òun máa lò ní ọlọ́run bá wa dà wọ́n lágbà èrò tí wọ́n rò yẹn ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn tá à ń gbọ́ mi títún gbọ́ mi pàápàá jùlọ àwọn tá a jọ jẹ́ Yorùbá kan náà iṣẹ́ tá a bá ń ṣe ẹja fún ọmọ wa àkọ́kọ́ nìyẹn ìkejì ìlànà lílo ewé àti egbò tó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa o ẹ jẹ́ ká tẹra mọ́ ó máa jẹ́ ká jí pépé ó máa jẹ́ kẹ́mi ogun wọn bàbá tó bí mi lọ́mọ bàbá mi lo ó lé 90 years kí bàbá yẹn tó kú. ẹ wá sí ìrànlọ́wọ́ kan fún wa ẹ fún wa ní ewé kan tàbí méjì àti ìwúlò rẹ̀. ó jẹ́ ewé kan ẹ bá fún wa ewé báyìí o tẹ́ ẹ bá já ẹ lọ fi nǹkan báyìí mọ́ ẹ lò fún. ewé igi oríjìn ewé oríjìn nìyẹn. kí ni iṣẹ́. tọ́ ọ bá já tọ́ ọ bá ń lò ó pẹ̀lú ògo Ọlọ́run kò síbi téèyàn dé tí ò ní máa ráàánú Ọlọ́run gbà. ẹ lè já kẹ́ kó sínú ògò kẹ́ dọ̀tí lé lórí tí gbàgbọ́ rẹ bá ti dìrọ̀ mọ́ pẹ̀lú ògo Ọlọ́run
gbogbo tó o ti ń lò gbogbo tí èrò ọkàn bá ti ń béèrè fún dáadáa ọlọ́run dẹ̀ mọ́ bọ́ fàṣẹ síbẹ̀. ewé mi nǹkan kan fáwọn mi. ti wò sàn. ó ń lélẹ̀ ewé àsofẹ́ ẹ̀jẹ̀ lélẹ̀. ó ní ewé àsofẹ́ ẹ̀jẹ̀ lélẹ̀. a máa lò ó bóyá bá sùn tó bóyá bá rọrùn sùn tó a máa lò fún un. àdé ń lò fún ibà. lílò rẹ̀ a lè gbó a lè ṣe lágbo ká bomi sí kówó kéèyàn yọ mu. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá látàárọ̀ ẹ kú àdótì iná ò ní tán wo yín bí tẹ́ ẹ ti ń mú ra dátà kò ní gbẹ. lílo ewé àti egbò là ń sọ̀rọ̀ nípa ẹ̀ látàárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé alákọ̀wé ni yín tẹ́ ẹ ní ẹ̀ lè lo ewé àti egbò pàápàá jùlọ nǹkan tán bá gún tán bá lọ̀ tó bá dúdú à ń ṣera wa ní o a kì í ṣe òyìnbó ọlọ́run dá wa sí ìlú òyìnbó ilẹ̀ bí ilẹ̀ dúdú lọ́lọ́run dá wa sí n tó sì lè tán ìṣòro wa òun náà ni ewé àti egbò tí wọ́n bá gún tí wọ́n lọ̀ ìmí wà tó jẹ́ sísè ìmí wà tó jẹ́ àgbo tútù tó jẹ́ rírẹ àbí bíbí àbábàbà àgbo rírẹ wà tó jẹ́ pé wọ́n máa rẹ́ ni tó jẹ́ pé wọ́n máa mú tó máa tán ìṣòro kálukú ẹ má jẹ́ kí a fojú wípé after all I'm a learned person I'm a graduate I'm a kìnnì kan àlàáfíà làgbà ìlera sí lọ́rọ̀ gbogbo ẹni tó bá ti fẹ́ràn rẹ̀ tó fẹ́ gbégbé ayé pẹ́ iṣẹ́ tó ń ṣe yẹn tó ń ṣe tó ń lọ láàárọ̀ tó ń dín ní aago mẹ́wàá lẹ́yìn tó bá fẹ́ jẹ́ tó bá gbọ́ ló fẹ́ jẹ iṣẹ́ máa ń sọ pé ti wí àti gbogbo báwo ọba alágbó tán kiri wá sí àdúgbò yín tó bá ti mú tọ́rẹ́ tó mú tí nǹkan kan ò ṣe ìwọ náà máa ra mú o ikú ti di mẹ́ta 100 naira ń sìn ọlọ́run ní fikú tó ń yàwó pa wá mú kí gbogbo wa bàbá tí àwa bá bàbá wa Akeem Adigun àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín